Àwọn ẹgbẹ́ àgbà ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò àti àárín gbùngbùn ilẹ̀ Haúsá, ìyẹn ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Aṣíwájú wa Yorùbá ní olóògbé Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí a mọ̀ sí ẹgbẹ́ Afẹ́nifẹ́re, ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Ìgbò Ohanaeze Ndigbo, ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá Arewa Youth Consultative Forum àti ẹgbẹ́ àwọn àárín gbùngbùn ilẹ̀ Haúsá ìyẹn Middle Belt Forum. Wọ́n máa ti ṣe ìpàdé ní ìlú Kaduna tó wà ní ìpínlẹ̀ Kaduna kan náà ní àsìkò tí wọ́n sọ̀rọ̀ lórí ọjọ́ iwájú Nàìjíríà tó sì jẹ́ pé àwọn ẹgbẹ́ náà ìyẹn àwọn àgbààgbà ẹ̀yà kọ̀ọ̀kan náà wọ́n ti panupọ̀ lórí ọjọ́ iwájú Nàìjíríà àti nǹkan tí wọ́n fẹ́ kí ó ṣẹlẹ̀ tó sì ní láti àsìkò yìí lọ fẹ́ kí wọ́n yí orúkọ Nàìjíríà kúrò ní Nàìjíríà tó ń jẹ́ o kí wọ́n sì sọ the United Regions of Nigeria ìyẹn URN. Ìpàdé àpérò kan tí wọ́n pe àkòrí ẹ̀ ní èdè òyìnbó ní Envisioning Nigeria's Future: Addressing the National Question, èyí tí Yorùbá ìtumọ̀ sí pé wíwo ọjọ́ iwájú Nàìjíríà àti wíwá ojútùú àti fífèsì sí ìbéèrè tó gbọ́kàn àwọn èèyàn ìbéèrè tó gbọ́kàn àwọn èèyàn pé ṣé bórílẹ̀-èdè yóò ṣe máa lọ rèé, pàápàá báwọn kan ṣe sọ pé kí orílẹ̀-èdè kó pé yẹlẹyẹlẹ, kí Yorùbá bá tiwọn lọ, káwúsá bá tiwọn lọ, kí Ìgbò náà bá tiwọn lọ. Orí eléyìí ni wọ́n máa ṣe ìpàdé lórí. Àwọn ẹgbẹ́ tó sì ṣe àgbékalẹ̀ ètò náà ni wọ́n ń pè ní Rebat Group. Ẹgbẹ́ yìí ni àwọn Afẹ́nifẹ́re, ẹgbẹ́ àwọn àgbà Ìgbò àti àwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá náà wà nínú ẹ̀. Lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ ni wọ́n panupọ̀ nínú ìpàdé náà ní ìlú Kaduna, ìyẹn lásìkò tó ń sọ̀rọ̀ lórí ọjọ́ iwájú Nàìjíríà àti bó ṣe fẹ́ kí Nàìjíríà rí. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àfi kí wọ́n ṣe àtúntò pátápátá tó sì padà sí irú ìjọba ẹlẹ́kùnjẹkùn èyí tí àwọn olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe lọ́jọ́ sí. Àwọn ẹgbẹ́ Rebat Group jẹ́ kó di mímọ̀ pé bí wọ́n bá ti pín orílẹ̀-èdè sí igun ìyún èyí tó lóyìnbó ń pè ní regional ìyún ìjọba ẹlẹ́kùnjẹkùn, wọ́n ní ká jẹ́ kí ọlọ́mú kó máa dánmú ìyá ẹ̀ ń gbé, kí wọ́n jẹ́ kí ẹ̀yà kọ̀ọ̀kan kó máa ṣàkóso ara ẹ̀. Kódà wọ́n ní ẹkùn kọ̀ọ̀kan kí wọ́n jẹ́ ká ní òfin ara wọn kó máa darí ara wọn bí orílẹ̀-èdè tó sì ní eléyìí náà yóò dàbí ìgbà pé èèyàn fẹ́ dá orílẹ̀-èdè ààrẹ sílẹ̀ ìyún bí Yorùbá nation táwọn kan ń jà fún ní ilẹ̀ Yorùbá. Àwọn ẹgbẹ́ yìí náà àtẹ̀jáde tó wá fi ṣọwọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ nípasẹ̀ agbẹnusọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ìyún Comrade Jàre Àjàyí. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé tí wọ́n bá ti ṣe eléyìí kí wọ́n yí orúkọ Nàìjíríà padà sí United Regions of Nigeria ìyún URN tàbí orúkọ míì tí yóò sá yàtọ̀ sí Nàìjíríà tí yóò mú ìṣọ̀kan wá bá Nàìjíríà. Ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ajìjàǹgbara fún òmìnira pàápàá ti ilẹ̀ Yorùbá tó ń pè ní Yorùbá Nation agitators, wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ò fọwọ́ sí ìpàdé táwọn àgbà Yorùbá Haúsá àtàwọn ọ̀dọ́ ilẹ̀ àwọn àgbà Yorùbá Ìgbò àti àwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá tó ṣe ní Kaduna náà, àti pé àwọn ò faramọ́ ọ̀rọ̀ àtúntò kan tàbí ìjọba ẹlẹ́kùnjẹkùn kan. Bẹ́ẹ̀ làwọn ò faramọ́ yí orúkọ Nàìjíríà padà sí United Regions of Nigeria bí kò ṣe kí wọ́n fọ́ Nàìjíríà oníkálukú kó sì máa bá tara ẹ̀ lọ.